Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá yìí ajá àbálẹ̀ ọ̀rọ̀ ni. Torí bí mo ṣe ń rí ọ̀rọ̀ yẹn ni mo wò pé a ní láti gbé òṣùbàràbàǹtà kiribiti gbọ̀ngbọ̀n fún Babalawo tẹ́ ń wá àwòrán rẹ̀ lókè. Mo ṣàbòrò àbọ̀ yìí ń bẹ̀. Ẹ gbọ́ ẹ tọ́ ẹ ní parẹ́ máyé lára. Ẹ gbọ́rọ̀ yẹn kí n tó tẹ̀síwájú. Hello everyone. I don't used to do this, but I have to just say this. Àbọ̀rọ̀ àbọ̀ yìí gbogbo Babalawo nífà. Ní òní, èèyàn kan pè mí. Ìgbà tí mi àti ẹ̀ sọ̀rọ̀ tí à ń sọ̀rọ̀ à ń jẹ́wọ̀ à ń ṣeré. So at the end of the day, tó bá fẹ́ sọ̀rọ̀ wa níyà, a máa pẹ̀ràn ọdún ìfihàn ọdún àwọn ránṣẹ́. Tó bá máa di time ọdún kìí ní ọdún wo àwọn òbèrè pé ṣé ọdún fá ti dé ni wọ́n ní rárá wọ́n ní ọdún yìí náà ní ọdún Ileya wọ́n ní ògùn ọdún Ileya but Babalawo nífà. Anyway, bí oníkálukú ojú tí oníkálukú wá fi ń wo àwọn kankan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ní ọ̀rọ̀ ẹ̀sìn mi ò kí ń tó bá mọ̀ mi dáadáa mi ò kí ń sọ̀rọ̀ ẹ̀sìn mi ò láwọn bàtà máa gbé káwọn sọ̀rọ̀ ẹ̀sìn àwọn tó ń ṣe ọ̀tọ̀ à ń dúpẹ́ lọ́wọ́ wọn náà pé òkè pàṣípẹ́tì oníkálukú ṣe ibi tó oníkálukú wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So but eléyìí a ní dàtí sọ́ọ̀kì dẹ̀ ń sọ̀rọ̀ ìjà àti Christian, Muslim, traditionalist ìṣọ̀rọ̀ ìjà. So wọ́n àwọ̀ ẹran ọdún kí ló ń jẹ́ bẹ́ẹ̀ fún ìwọ tó jẹ́ Babalawo nífà. Ìwọ tó bá jẹ́ Babalawo tó mọ̀ pé Babalawo ní nǹkan tá à ń ṣe ò kì í ṣe iṣẹ́. We are a teacher, we are a priest. Ẹ̀sìn ni nǹkan tí à ń ṣe. Ìwọ tó jẹ́ Babalawo tó kọ́fà tó bá lẹ́kọ̀ọ́ Ifá lóòótọ́ tó lẹ́kọ̀ọ́ Ifá délẹ̀ tó jẹ́ Babalawo o gbọ́dọ̀ mọ̀ ọ̀tún yàtọ̀ sí òsì. Báwo ni Babalawo ló ṣe máa wà ló máa dé ọdún Ileya tí Babalawo tó máa lóun pa ẹran ọdún tó máa lóun pa ẹran Ileya. Torí àwa tí a jẹ́ ọmọdé àti àwọn ọmọ tí a ti bí tí wọ́n sì ń bọ̀ ní ọ̀la ni ṣó lè di ọdún Ifá kí Muslim káà máa ṣọdún ní August 20 tá à ń ṣe ìṣẹ̀ṣe dé kó tó dìbò ní àrùkù máa ṣọdún ẹ̀. Ok, àwọn kì í bọ́ọ̀rù religion ní Islamic lárúbáwá lónìí àwọn tó máa gbà wọ́n ti gba nǹkan wọn ẹ jẹ́ kó máa ṣọdún wọn. wọ́n sọ pé wọ́n ń ṣọdún Ileya wọ́n fẹ́ pa ìwà Babalawo ò máa ní òun sọ ẹran mọ́lẹ̀ òun pa ẹran ọdún. Ẹlòmíì àti ẹ̀ tó sọ pé nígbà tí mo tẹ́ màá ṣe ní ẹ sọ̀rọ̀ mo fún wọn látàrí tó sọ wọ́n dẹ̀ àwọn àjà wọ́n ń dádì àwọn ti máa ń wọ́n dádì àwọn pé nígbà dádì àwọn wà láyé bí wọ́n máa ń pa ẹran ọdún yẹn pé torí wọn fẹ́ káwọn tójú bọlé pé wọn kì í fẹ́ káwọn tójú bọlé so nǹkan ẹran làwọn náà ń ṣe pé bí dádì àwọn máa ń pa ẹran yẹn ní táìmù ọdún yẹn tí wọ́n yẹ káwọn má bàa tójú bọlé. What is the meaning of tójú bọlé? Tójú bọlé ni pé kọ́ wọn má lè lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀kọ́ má lè jáde ọmọ ajẹran kákàkiri nílé kákàkiri. Ṣé olójú kòkòrò lọmọdé wọ̀ bí ni àbí wọ́n fúnra rẹ̀ olójú kòkòrò ni? Àti Babalawo tó jẹ́ Fá priest tó kọ́fà tó lẹ́kọ̀ọ́ Fá tó kọ́fà délẹ̀ oníṣègùn agbọ́ tó oníṣègùn wọn lẹ́sìn èèyàn lè wà kó jẹ́ oníṣègùn kó máa ṣe ṣègùn kó dẹ̀ máa lọ sí church. They are not an Ifá priest, they are an herbalist. Wọ́n tó jẹ́ Babalawo agbo táwọn pa lẹ́ẹ̀kan lọ́dún yìí ó mú iye ìgbà tó ń pa lóṣù. Babalawo mi ojoojúmọ́ ló fi ń pẹran tó bá wà bù wà pa òbúkọ tó bá pa òbúkọ wà pa ewúrẹ́ wà pa gbé every time ló ń pa. Ó wá di ọjọ́ Ileya ó tún sọ pé tó fẹ́ pa ẹran ọdún so it doesn't make any sense. Pastor kó máa ṣe Christmas kí Muslim kó wá sọ pé òun fẹ́ kó bá rí Muslim tó jẹ́ pé òun kò ń ṣe pé bí ọkọ̀ jẹ́ Muslim wọn lọ mọ́ọ̀sì wọ́n tó àwọn imam gangan tó di mọ́ọ̀sì kó sọ pé àwọn fẹ́ pa ẹran ọdún àbá àwọn fẹ́ pa kíní kan ọdún ní Christmas. I'm not talking about New Year. Kò possible. O dẹ̀ lè rí pastor kó di time tí Muslim tó ń ṣe Ileya lórí time Ileya tàwa yìí sìn kí pastor kó wá ní òun pastor gangan kó wá sọ pé òun fẹ́ pa ẹran ọdún. Irọ́ ni gbogbo àwọn kan wọ́n kàn fi ẹ̀bá kíní kan gbogbo ọdún lọ́dún wáyé tó fi jẹ́ pé àwọn alábá wọn kà sí pé gbogbo ọdún lọ́dún táwọn bàbá kà bẹ́ẹ̀. Ó ń ṣe ti jà tàbá ti jọ mọ̀ pé ó kì í gbogbo wa ìkanṣo ni wá tó bá ti ń dọdún náà ẹ̀nà ẹ̀ máa kí wa pé ẹ̀ máa ṣàbúrò àbọ̀ ìdúrà di táìmù ìṣẹ̀ṣẹ̀ di August 20 yẹn káwọn náà kí wọ́n máa ṣe kò ń ṣe ti jà tàbá ti jọ gbà pé bẹ́ẹ̀ ni I'm not talking mi ò bá àwọn Muslim sọ̀rọ̀ mi rẹ̀ bá àwọn Christian àwọn adájẹ́ Babalawo mo ti ṣàbúrò àbọ̀ ilé kẹ́kẹ́ jẹ́ Babalawo gangan láti bára sọ̀rọ̀ torí àwọn ọmọ torí àwọn míì torí tiwa báyìí torí àwọn àtàjọ́ ọmọ yín torí kì í ṣọmọ yín kéré nìkan mọ́sàn-án àgbàlagbà tó jà àwọn dáàdì wa gan
gbogbo àwọn kan yẹn ń ṣí gbogbo àwọn tó jẹ́ oníṣẹ́ ń ṣí wọn lọ́nà ni lẹ́yìn ìwọ tó jẹ́ babaláwo ọjọ́ ọdún báwo òṣèọdún fa òṣèṣe dé tó ní ọjọ́ tó fi ń mọ̀ pókè òun pa ẹran fúnfa òṣèṣe fúnfa ọdún tó gbọ́dọ̀ mọ̀ lọ́dún ẹ nìyẹn tọ́lọ́dún bá ń ṣọdún ẹ̀ fọdún ẹ̀ fi ọdún ẹ̀ lẹ̀ ẹ bá lè yọ babaláwo tẹ́pẹ́ ti lọ ra ẹran sílẹ̀ gbogbo àwọn kan advice tó ti rẹ ẹran sílẹ̀ ó kú mọ̀ nǹkan tí àwọn muslim nǹkan tó ń pa ẹran fún bó ṣe jẹ́ gbogbo ẹ̀ ló wà nù fa bó ṣe jẹ́ bó ṣe ń pa ẹran tó ń pa ní ìdí gbogbo ẹ̀ lòun bó ṣe jẹ́ tètè lọ ẹran tó bá ti pa bá sọ. kéèyàn jẹ́ babaláwo kọ́ máa sọ pé òun pẹran ọdún iléyá àdáadáalẹ̀ ni o kò bẹ́sìn mu èwo lẹ̀ ń ṣe ń bẹ jẹ́ àmọ́ ayé ti kú òní ká jẹ́ babaláwo tàbí ká jẹ́ oníṣègùn tàbí ká sọ pé a jẹ́ olóògbò ni ká máa sọ pé à ń gbé yín mẹ́kà báyìí ẹ sá mọ̀ pé owó nápò mọ̀ gbà tí mi lọ ó yẹ ká jẹ́ ká yọ mọ̀ èyí tá a gbé dání ẹ̀sìn ni eléyìí tá a gbé dání ìṣe tiwa ni èyí tá a gbé dání àṣà tiwa ni ẹ má jẹ́ ká bá lásàṣàṣà gbogbo ká máa dá pàrà ká máa sọ pé bá ń bàbá wa ṣe panu nítorí ká má bàa ṣe jáde èwo lológbò ganu sí má sẹ́mi ní bàbá ó ti ń ganu kalẹ̀ sí ilé onílé ìfá mi gbé mi ó tẹ́ mi lọ́rùn mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ orí mi ṣé dandan ni kọ́ ganu ni ṣé dandan ni kọ́ lọ síbi tí wọ́n ti pè ọ́ ṣé dandan ni kọ́ lọ jẹran ọdún ọlọ́dún sọdún ẹ má jẹ́ àṣẹṣe ifá tó ní ohun tá a bá bí wọn mọ́ kì í wù wọ́n tó yẹ pé tẹni ẹlẹ́ni ní ọmọ ìyá wọn lára ẹni tó bá bá wa ṣe ni ẹjẹ́ bá ṣe ó sì lọ́ọ́ fẹ́ gbẹ̀rún ọdún dọ́dọ̀ mi mo bèrè ẹni ọdún léyà lọ́rẹ́ ni jẹran ọdún fá ògbẹ́rún ọdún tiẹ̀ bọ̀ ẹran léyà kọ́ ẹran padà wà lẹ́nì ìwọ tó o bá jẹran ọdún mi wọ́n jẹran ọdún léyà rẹ láàjọ bára wa ṣe Ọ̀rúnmìlà ò fi kọ́ wa pẹ́sẹ̀ ní má jẹran ọdún ẹlòmíì bọ́ọ̀ bá ti lé ìwọ rẹ̀ ìjà mọ̀ pé ìmọ̀ pàgbọ́ àwọn mùsùlùmí tí wọ́n ń pàgbọ́ yẹn àwọn ìdílé tí ò gbọ́dọ̀ di àgbò wọn bí ọdá kí wọ́n jẹ́ o mùsùlùmí gbọ́n wọ́n yà pé kíní kan pé àdíìsì ni màálù náà wọlé yá ràkúnmí wọlé tẹ́ ẹ bá dó sórí àgbò nìkan ni ẹ bá mọ̀ pé ọ̀pọ̀ ni ò ní paléyá ọ̀pọ̀lọpọ̀ tí ò pàgbò tó jẹ́ pé màálù ni ẹ ń pa wọn èé jẹ àgbò níran wọn ni o torí pọ̀ gangan ti jẹ́ ó ti mú ìyọnu wá ẹ mọ̀ mò ń sọ fún yín nù mò ń gbé yín débẹ̀ nu kódà ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé àgbò laṣọ mọ́wájú ta Ṣàngó là fi ń bọ́ nù lé a bá ti pàgbó ń ta á ti kí fábí méjì bí mẹ́ta nù lé a bá ti pàgbó ń ta á sì gbẹ̀jẹ́ mẹ́ wọ́n lọ fi sórí òkè pọ̀ rí wọ́n fi sórí Ṣàngó Ṣàngó ní máa ń jàgbó ẹ rántí ọdún ìtúnú tó lọ àbí ọdún Iléyá tó lọ ọjọ́ ọdún ọ̀sẹ̀ Ṣàngó lọ bọ́ sí so bí ẹ ṣe ń pàgbò lọ́jọ́ náà báyìí ara yá ní ń jẹ́ fún baba ohun tí ọ̀dà ni kéèyàn jẹ́ babaláwo kọ́ máa sọ pé òun pẹran ọdún Iléyá ṣé tiẹ̀ mélòó ọdún ló tí ì ṣe Ifá ní bá a bá dáfá láyé ó ní babaláwo rere ó ní yọmọ tiẹ̀ ìjẹun bá a bá kọ̀ tá a lá dáfá ẹni tó bá jẹ́ babaláwo rere kò ní sa ìjẹun babaláwo jẹun o ẹran mẹ́ta la yẹra fún mi nítorí ọdún Iléyá yìí wọ́n ń pè lágbájá ṣe mọ̀ pé àwọn kan ń bẹ tọ́lọ́run fi ayé rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ bóyá ra bí 100 ẹ bá ń fún lágbájá ẹran ọdún ni ẹ bá ń fún lágbájá ẹran ọdún ni wọ́n sì rántí mi ẹnì kíní ẹnì kejì ẹnì kẹta wọ́n fún mi lẹ́ran àgbò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run má bà tiẹ̀ jẹ́ o àwọn alábàáṣe Ifá ni o èyí jẹ ẹran ọdún wọn o èmi náà bùn yàn méjì ọ̀kẹ́yọ̀kan ìjọ ọdún bá kọ̀la ní èbòkè pọ̀ rí ntọ́ba mi mo fi ebọ èmi ọ̀pẹ̀rẹ̀ torí ọdún Iléyá o àwọn tí wọ́n fún mi kò ní tán lọ́wọ́ kò ní tán di wọn láyé ẹ̀yẹ máa wọ ọdún òkè tasẹ̀ ẹni ń bọ̀ yìí torí pé wọ́n ṣe Iléyá tán lénìí àwa náà gun àràfà tiwa náà níjọ́ kejì ni ṣé ti forin síta sáyé ti gbọ́ òkè àràfà tiwa Ilé Ifẹ̀ ló wà lókè tá a ti ṣẹ̀ wá òkèrè ni lókè tí gbogbo ayé tá a ti ṣẹ̀ wá Ilé Ifẹ̀ ló wà kábíyèsí bàbá wa Ọ̀jájá ẹ kú múra ọdún ọ̀pọ̀lọpọ̀ ní ó torí pé ọdún yẹn bọ́ sí ọjọ́ kìíní kejì síra wọn yẹn ni Ilé Ifẹ̀ ọdún ni bọ́ ọ̀bá lọ àwọn tí ó lọ ìwọ lọ wúre ètò ṣẹlẹ́sìn ọwá sí musẹ̀ ẹ̀rí bókè ìta sí ó sì joro torí àwọn tí wọ́n mọ̀ sọ pé ń bọ́ lọ́dún sọdún tí wọ́n sẹ̀ máa bẹ̀yìn lọ́wọ́ ẹ̀ kó tó di pé yín ó ṣe ti yín ọ̀dá o
ẹ̀ẹ̀kan lọ́dún yẹn lọ́dún ọ̀sẹ̀mọ̀ iye ọdún tó ń ṣe ẹlòmíì wà máa ń sọ pé àwọn mọ̀lẹ́bí mi wálé ọdún ìgbọ̀n wálé ọdún ṣé wálé ọdún tiẹ̀ tí wọ́n ṣe àbúrò rẹ̀ pín ẹjẹ́ ṣe bí wọ́n ti ṣe kó lè bá a rí bó ti yẹ kó rí Ifá ní bọ́ọ̀bà jóníṣẹ́ kó o jóníṣẹ́ tó o bá fẹ́ jára wọn bọ́ọ̀bà jólùṣẹ́ kó o jólùṣẹ́ ó ní ṣùgbọ́n lọ́rùn tòun ó ní oníṣẹ́ ni wọ́n máa ń jẹ́ wọn ò tólùṣẹ́ jẹ́ adíáfún bàbá jẹgijẹgi ń ti òde ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé lójú ẹsẹ̀ fàyè ní Ifá ti kọ́ wa ní ti ń jẹ́ ìmọ́tótó pé tá a bá jí ká fọ ẹnu wa ká san ẹnu wa kó tó di pé èèyàn jẹun Ifá ní bọ́ọ̀bà jóníṣẹ́ kó o jóníṣẹ́ Ọ̀rúnmìlà ní bọ́ọ̀bà jólùṣẹ́ kó o jólùṣẹ́ àmọ́ iṣẹ́ ni wọ́n jẹ́ lọ́rùn tó wọn ò tólùṣẹ́ jẹ́ iṣẹ́ ni wọ́n máa ń jẹ́ lọ́rùn t'Ọ̀rúnmìlà wọn kì í jẹ́ olùṣẹ́ ìmọ̀ jẹ́ babaláwo kọ́ wa máa tún sọ pé pẹ̀ràn ọdún Iléyá olùṣẹ́ ni ọ́ o lè pẹran mọ́ fi kọ́ léyá lọ́rùn ìwọ nìkan ní ẹ̀kọ́ ẹran ọdún fún ni a sọ pé ńgbọ̀n wá ẹran ọdún fún ọ sọ́ọ̀tà ni wọ́n rà fáwọn iná ọmọdé awolajẹ́ ẹran 3 mo gbà mo fáwọn aláìní ní 2 èmi náà ó pàkan jẹ ń ọ̀kọ́ ń sì mẹ́rán sìn tábà ní wọ́n máa sìn. àní ọpá lọ́nà tọ́tọ́ má pa lọ́nà tí ọ̀tọ́ ẹ̀ á ṣe pé wọn náà wàá so mọ́lẹ̀ síwájú ta ẹran ọdún tèmi náà nù bálejò bá dé lónìí bálejò bá dé lọ́la kọ́dà ẹran ọdún tèmi wọ́n ẹran ọdún fáwọn ẹ̀ náà bóyàn fi ṣètọ́rí àánú fáwọn tó ọmọ pé wọn ní kápá ó lóore nú ó tún kù 2 tí mo tún láníyàn pé wọ́n rà mú ètí sọfẹ́ntì ọ̀rá ẹ̀rà ló kọ yín èfì jíṣẹ́ ló kọ yín fáwọn tí wọ́n níyẹn ọkàn tèmi ló ṣe dandan kọ́ ni kí wọ́n mẹni tọ́ra oore bẹ̀ yóò sì máa bá wọn bí èsè léyà ni wọ́n fẹ́ ṣe tó bá jẹ́ pé nǹkan mìíràn náà ni á gbìyànjú ní tágbára bá ká bọ́lá ọba ṣe dá wà láti ń ṣe torí pé nítorí ẹran ọdún léyà ẹlòmíín ronú kú ni yá kò dáa ìjẹ́ oníṣẹ̀ṣe ìjẹ́ ìyá ọlọ́sùn mò ń sọ̀sùn mò ń kírun àbíkọ́ wá di láàárọ̀ ìdí káwa náà múra ká sọ pé a fẹ́ lọ yíde bí ká lọ ká ti dé ni àdáadáalẹ̀ ni ègún ń bẹ lórí ẹ o ò lè lẹ́yìn ire rán ọmọ nílé ẹ̀kọ́ torí ọjọ́ ọ̀la bẹ́ẹ̀kọ́ bá dùn ọmọ jẹ́ kẹ́kọ̀ọ́ dùn ọmọ tó ní ẹ má fi kọ́ kúkú ẹ má fi káwọn mọ́ bàbá wa bí wọ́n ṣe panu bàbá wa bí wọ́n ṣe panu bí bàbá ẹni bá sì ṣekúṣe ìwọ náà má tọpa àrìn àjò ṣekúṣe bẹ́ẹ̀ àtúwábà ire.